Àwọn ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá lábẹ́ ẹgbẹ́ Yorùbá Nation Agitators ẹ̀ka ti United Kingdom orílẹ̀-èdè United Kingdom wọ́n mà tún ti gbé ìgbésẹ̀ tuntun láti fún orílẹ̀-èdè Yorùbá ní òmìnira láti ní òmìnira ara wọn àti láti ní orílẹ̀-èdè tiwọn kúrò lára Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe kọ lẹ́tà sí ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè United Kingdom ìpè kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún Yorùbá láti kúrò lára Nàìjíríà àti láti ní orílẹ̀-èdè wọn. Nínú lẹ́tà tí wọ́n kọ sí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè United Kingdom tó ń pè ní Speaker House of Commons ìyẹn Honourable Sir Lindsay Hoyle MP òní wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé kí àwọn orílẹ̀-èdè United Kingdom tó jẹ́ pé abẹ́ wọn ní Nàìjíríà láti gba òmìnira ká má ṣe kọtí ikún ká sì má ṣe díjú sí nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, ọmọ èèyàn náà ò sì fẹ́ fọmọ bí ọmọ èèyàn àti pé ọ̀nà àbáyọ kan tó dájú tó jẹ́ gbòógì ẹni kí wọ́n jẹ́ kí ìran Yorùbá kí wọ́n jẹ́ kán kúrò lára Nàìjíríà. Àwọn ẹgbẹ́ ajìjàǹgbara fómìnira Yorùbá ìwà jẹ́ kó di mọ̀ pé kí orílẹ̀-èdè United Kingdom kan rántí pé ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement lábẹ́ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n kọ lẹ́tà sí alákòóso ilẹ̀ United Kingdom ìyẹn Prime Minister of the United Kingdom nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí èyí tí gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní olóyè Sunday Adéníyì Adéyẹmọ tó pè ọmọ sí Sunday Ìgbòho tó mú lẹ́tà náà lọ ìpè kí wọ́n yọ̀ǹda Yorùbá kúrò lára Nàìjíríà kan sì ṣàtìlẹ́yìn fún Yorùbá láti dá dúró. Ẹgbẹ́ yìí ní kí àwọn orílẹ̀-èdè United Kingdom kan wo lẹ́tà tí àwọn ọ̀jọ̀gbọ́n Akíntóyè kọ náà kí wọ́n gbé ìgbésẹ̀ sí i. Wọ́n ní yàtọ̀ sí eléyìí ọ̀pọ̀ ìgbésẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n Akíntóyè náà ti gbé láti fún Yorùbá lómìnira. Wọ́n ní gbogbo eléyìí náà ní gbogbo ọmọ Yorùbá ń ṣàtìlẹ́yìn fún kí àwọn orílẹ̀-èdè United Kingdom kí àwọn náà kí wọ́n gbìyànjú láti gbé yẹ̀wò kí wọ́n sì ṣàtìlẹ́yìn láti jẹ́ kí Yorùbá kó kúrò nínú Nàìjíríà. Ẹgbẹ́ ìwà sọ sínú lẹ́tà wọn pé ó jẹ́ nǹkan tí ó yà wọ́n lẹ́nu tó sì dùn àwọn pé lásìkò tí akọ̀wé tó ń rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yan Foreign Secretary ti ilẹ̀ United Kingdom tó ṣàbẹ̀wò sí Nàìjíríà wọn láwọn ọ̀rọ̀ tó ń sọ kò dùn mọ́ àwọn nínú wọn lọ́kùnrin náà ó ń ṣe ló ń sọ pé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bá sì wà ní ìṣọ̀kan tí wọ́n ń tẹ̀síwájú ọrọ̀ ajé wọn ìyọ̀n ẹkọ́nọ́mì wọn lọ́dún 2075 yóò ti di ọrọ̀ ajé tó ní agbára káàkiri gbogbo àgbáyé èyí tí àwọn èèyàn yóò fi máa tọrọ. Ẹgbẹ́ ìlànà ò fẹ́ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò gbàdúrà kó sì wà lọ́kàn rẹ̀ lọ́dún 2075 tó ń sọ tó sì ní kí orílẹ̀-èdè United Kingdom kó tètè bá wọn gbé ìgbésẹ̀ kó sì tètè bá wọn dá sí i.